mo lè bọ́rọ̀ àwọn onítíátà dé níbi à ń ṣègbò mo lè bá dé. ó ṣe kò ṣe èyí tí kò jẹ ata nínú ẹ kó jáde síta yìí pé òun ò jata. yes sir, kò sẹ́nìbọ̀dì tó fún mi ní owó. gbowó látàkùjá. I use my money tí mo fi ṣe campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni because lẹ́yìn Ọlọ́run lẹ́yìn màmá tó bí mi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan ló kún láì fún mi. hòtẹ́ẹ̀lì tí mo gbà fún wọn is 140. 140 rooms. ni mo gbà mo dẹ̀ ń san 45,000 every day 45,000 kan mo ń fún wọn lówó títí tó fi ṣe tán ọ̀n lò rárá bẹ́ẹ̀ á lò tó bẹ́ẹ̀ bí oṣù mẹ́ta àbí mẹ́rin. ṣéyàn tó lo ijọ́ kìíní ijọ́ kejì ijọ́ kẹta ijọ́ kẹrin ijọ́ karùn-ún ijọ́ kẹfà ijọ́ keje ijọ́ kẹjọ ijọ́ kẹsàn-án ijọ́ kẹwàá tó rí owó kò ní sáko. kì í fọkùnrin lówó ṣùgbọ́n tó bá fẹ́ gbowó lọ́wọ́ MC ságbóbìnrin tó bá fáìn gbé obìnrin lọ́wọ́ ní gbogbo àwọn obìnrin oní tíátà yẹn wọ́n ní ẹ gbádùn yín pọ̀ pé ẹ máa ṣe dáadáa pẹ̀lú wọn. ṣe rí mídíà èmi ò ń jọ́ọ̀jì yẹn lórí mídíà yọ̀sà mídíà ò lè ṣe kí mi o tí mídíà bá ń ṣèké yọ̀sà kò yẹ kí n jókòó sí mo ṣe jókòó lé ní obìnrin òkú ònú lè mi rí yẹ́sà ẹni tó bá sọ pé kò sí tóbìnrin ó ti pọ́n ọtí sí. ọlọ́run bá mú ọmọ sí ẹ̀yìn àti Alhaji Baruwa báyìí lè rí tẹ́lẹ̀ ó sì di bírí lọ́ba di pé kónkó jábele kónkálukú ó ṣe tiẹ̀. ìkọ̀kan àti kọ̀kan ló dá wà lálẹ́ gọ́ọ̀fúnà wa try pé kí rẹ̀ pọ́n yẹn kó lè dánmọ́rán àwọn ọkọ̀ béèrè kan tó ṣẹlẹ̀ lọ́wọ́ wa àròjọ fún gọ́ọ̀fúnà wa ọba wa sọ̀rọ̀ lọ́tọ̀ bóun sọ̀rọ̀ lọ́tọ̀ gọ́ọ̀nà wa ṣẹ̀ṣẹ̀ wá pé gbogbo wa gọ́ọ̀nà wa dẹ̀ yanjú ọ̀rọ̀ yẹn gọ́ọ̀nà wa dẹ̀ mú ọwọ́ wa kó lè bá wa lọ́wọ́ mo dẹ̀ dọ̀bálẹ̀ síwájú ẹ̀. the next week tó máa tẹ̀lé mo ṣe yìí fáìtì wa wá sàbújá nìyẹn pé tí gọ́ọ̀nà ló sọ yẹn o pé ṣé gọ́ọ̀nà ló bó lóní constitution union àwọn ni. láfẹ́ bẹ̀rẹ̀ campaign Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti di mí létí o. tó bá kú tiẹ̀ náà. àti Aṣíwájú bá sọ yín pé òun ò ṣe politics mọ́ lèmi Musiliu ló máa kó lẹ́yìn ẹ̀. yes báyìí máa wọlé ní 2027 òun ló jẹ́ mí lógún mo ṣe wáyé. à ń gbọ́ ẹnìkan rà láàfin Ọ̀yọ́ tọ̀ abáláàfin Ọ̀yọ́ pàdé ilẹ̀ mi o MC Olúọmọ ọwọ́ ìlú Ìbàdàn kejìkejì rẹ̀ ó mi gbogbo ìlú Ìbàdàn tá a bá ń sọ̀rọ̀ nípa onímọ́tò tọ́lọ́hún fún lókìkí káàkiri àgbáńlá ayé àmọ́ dákọ lẹ́yìn ìgbà tá a bá mú bàbá tí a ń pè lọ́mọ pupa mú sí un ó tún fẹ́ẹ̀ mọ́ sí mọ́tò kan tọ́lọ́hún fún lókìkí bíi MC Olúọmọ bí wọ́n bá mọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n lè mọ̀ ń lù mí ṣùgbọ́n kéèyàn ó dé lù kọ̀ọ̀kan kí wọ́n mọ̀ ọ́ káàkiri ó ti tó bí ijọ́ méjì mẹ́ta tí ọ̀rọ̀ ti ń jáwọ́jà sẹ́ńkùn mi láti fi wá MC lẹ́nu wò pàápàá jùlọ ìgbòkègbodò ọ̀rọ̀ onímọ́tò ọ̀rọ̀ òṣèlú àti bí gbogbo nǹkan ṣe ń lọ MC ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà. orúkọ tèmi ni Alhaji Musiliu Ayinde Akínsọ́yà aka MC Olúọmọ tí mo jẹ́ ààrẹ ẹgbẹ́ ọlọ́kọ̀ ní Nàìjíríà mo kí gbogbo ẹ̀yin awakọ̀ ní Nàìjíríà pátápátá mo dẹ̀ kí ẹ̀yin èrò náà tẹ̀ ń wọnú ẹ̀ àti gbogbo ẹ̀yin masses ọlọ́run ọ̀bẹ̀lẹ́dùmarè abámi wà pẹ̀lú thank you ẹ ṣé gan sa. MC Olúọmọ bó ló kọ̀ǹgàn ti wáyé. MC party ni àbíkò. mo ṣe MC party sá mo yín gbàtà wá school primary school gbà yẹn mọ̀ tó bá ti fẹ́ ṣe intersport tàbá ti lọ sí ibẹ̀ géèmù kọ́ báyìí wá tó yẹ wọ́n máa ń play ẹni tó bá ní géèmù yẹn lọ́wọ́ ọmọ bàbá olówó nígbà yẹn níjọ́ náà lọ́wọ́ níjọ́ yẹn lọ́wọ́ wọ́n máa ń play bí Mario báyìí ṣó ti yẹ yín sí nǹkan wá wà ń bẹ́ẹ̀ nínú géèmù yẹn nínú ẹ̀yìn ẹ̀ báyìí wọ́n máa kọ MCC ẹ̀yìn ẹ̀ táwọn èèyàn bá ti gbà lọ́wọ́ àwọn ọmọ school àwa ló máa wá pè wọ́n ti gba géèmù mi o. a máa wá lọ gbà ní ọwọ́ àwọn yẹn ní transport gbà yẹn. kékeré ti lé. kékeré ni o. ẹ lé láti kékeré. bẹ́ẹ̀ ni sá. ẹ lọ bá wọn gbà padà. a máa gbà padà fún àwọn tó ní ìkọ́ wọn gbà yẹn. wọ́n ṣe àtẹ̀mùsì yẹn mọ̀ yín la. MC ló bá wọn gbà kí ni MC o. alágbájá báyìí lọ́ba gbẹ MC mi lọ́ba gbẹ àwọn ọmọ Musiliu MC. inú ìwà kọ́rọ̀ ò lè bá a yá iṣẹ́ mọ́tò ẹ ti dẹnu ẹ̀ nísìn yóò tọdún mélòó. mo yẹ wà ní sí mo ti wà ní iṣẹ́ ní union sí tí bá máa wo mo wà ní age of 13 years mo ti wà ní iṣẹ́ union mo ti kúrò ní primary 6 fún ìwé díà ní Abẹ́òkúta òkè for primary school mo àtọ́ka Afọlábí primary school ní Òṣòdì níbi tó bí mi sí Àwórì ní mi bàbá mi ọmọ Èjìgbò Ìsọlọ Òṣòdì ni ìgbà tí dáàdì mi kú tó fẹ́ ṣú màmí ní opó ni màmí wòye pé àwọn ò lè bímọ fún ọmọ ọkọ àwọn wọ́n wá gbé wa lọ sílùú wọn láti Abẹ́òkúta Ìbàràpá ni màmí
ọmọ ìṣẹ̀ṣẹ̀ wa lọ bẹ̀rẹ̀ primary 2 padà ní Òkè Ẹ̀fọ̀n primary school Abẹ́òkúta. Ìgbà tí mo wà ní primary 6 tí wọ́n fẹ́ gba ìwé díà nígbà yẹn màmí ò rí owó fi gbà, màmí máa lọ ru iyẹ̀pẹ̀ ní odò ni. Ìgbà tí mo wá tẹ̀lé màmí lọ ru iyẹ̀pẹ̀ tí màmí ṣubú mo yẹ kúrò ní school nìyẹn, mo fi bẹ̀rẹ̀ kọ̀dọ̀tọ̀. Mo bẹ̀rẹ̀ kọ̀dọ̀tọ̀ láti àdátán. Wọ́n pe mọ́tò yẹn ní ọ̀fàn. A máa jókòó sórí bonnet, a máa ṣiṣẹ́ wá látàdátán wá sí Òṣòdì. Mo ní jẹ́ káwọn fámìlì bàbá mi rí mi because wọ́n fẹ́ mú mi lọ sí wẹ́fíà. Nígbà yẹn náà pé ó sánlé o, pé ó sánlé school kò lọ ọkọ̀ màmí lọ fẹjọ́ sùn ọkọ̀ gbàgbà ọkọ̀. Mo dùgbẹ̀ wò pé èmi gan pìtì màmá yìí ni. kò sì mọ̀ pé èyí sì because màmí máa ń gbálẹ̀ títí gbà yẹn ni. ṣe ti èyí sì now wọ́n máa ṣiṣẹ́ láti àdọ́tọ́ wá sí Òṣòdì, láti Òṣòdì lọ sí Kútọ̀. Àyẹ̀ṣẹ̀ tó wá gbé mọ́tò láti Kútọ̀ lọ sílé epo àdátán. Àwọn tí mo yé ń sọ̀rọ̀ ya ti máa yé àwọn èèyàn, kò dẹ̀ sí èèyàn kan tó kọ́ mi mọ́tò wa. bó lẹ́nu ṣíṣe mọ́kàn wà. ẹ máa ń sun kẹ́rẹ́kẹ́rẹ́ tí ọ̀gá mi bá ti wá lọ a máa ń sùn sínú ọ̀fà yẹn, ọwọ́ mi ni kọ́kọ́rọ́ máa wà. ṣé ìtọ́gà bá ti lọ lálẹ́ a máa wá gbé mọ́tò gbogbo èmi níbi ọ̀nà palace Aláké yẹn la máa gbé mọ́tò gbà lálẹ́. ìkọ́tọ́gà mi máa fi mọ̀ yìí pé mo ti lo mọ́tò ní epo. ìpò wà á lọlẹ̀ díẹ̀ màá dẹ́ jẹ́wọ́ yìí pé ìkọ́ mọ́tò wà ní. so yẹn ń sìn mo ṣe mọ mọ́tò wà nìyẹn. níjọ́ ya yín kú National Union láti 30 years. so ìgbà tí ọmọ ọdún mẹ́tàlá lẹ ti ṣe union. mo ti wà nù pé mo ń ṣe kọ̀dọ́tọ̀, mo ń ṣe gbogbo ẹ̀. ìgbà tó yá mo di driver láti máa sún mọ́tò láti wà mọ́tò. ìgbà tí Márúwá bandi union nígbà yẹn ṣe táwọn association wa ń ta ṣe àwa ní first àwọn èèyàn tó kọ́kọ́ lọ bá àwọn association fà. wọ́n kọ́kọ́ máa wọṣọ National Union Òṣòdì lọ́tọ́ kọ́kọ́ wọṣọ National Union. mo wà ní under Alhaji Ọmọ Ayọ̀tà àti baba Daniel gbà yẹn mo fi wọnú union. a jẹ́ pé ẹ̀ ṣiṣẹ́ mi rí látàárọ̀ ọjọ́ yín. mo union from látọmọ ọdún mẹ́sàlá títí di bẹ́ẹ̀ sí wa iṣẹ́ mọ́tò náà kí ni wọ́n ń pa yín lẹ́kúnjọ́ ìyá yín kú ẹkún ti pọ̀ jù. ṣé sà ikọ́ tó pa mí lẹ́kún. ṣé bọ́lá ti gbé kọ́ọ̀lù yín kí ìyá yín kú. bẹ́ẹ̀ ni ikọ́ tó pa mí lẹ́kún ni pé mo ṣẹ̀ṣẹ̀ parí ilé wọn wọ́n ṣẹ̀ mú fún síbẹ̀ ó kù one day tó máa pé wọ́n mọ̀ tí lọ́kù. kò tí ì pé wọn ó kó ìjọ kan péré tó máa pé wọ́n mọ̀ tí nílé yẹn lọ́kù. inú náà tó sunkún sí lóòótọ́ ọ̀rọ̀ onímọ́tò Nàìjíríà fàákájà tí gbogbo ẹ̀ ń lọ lọ́tún lọ́sì níbo lẹ́ bá dé. wọ́n ní agbé yín lọ ilé ẹjọ́ wọ́n láyé àwọn kan gba judgement àwọn kan gba gbá àwọn kan gbà wo. ọ̀rẹ́ lọ́lọ́run bá mọ̀ mọ̀ sí ẹ̀yìn àti Alhaji Bárúwá báyìí lẹ rí tẹ́lẹ̀ ó sì di bírí lọ́ba di pé kóńkó jábele kóńkálukú ó ṣe tiẹ̀. ẹ ṣe sá ọ̀gá Bárúwá is my boss. ẹ gbà pọ̀ ga ni. ọ̀gá mi ni nígbà tí Majesty Chairman òun ló install mi ló wá búra fún mi. àwọn wà ní national president ngbà yẹn. àwọn ni ẹ búra fún yín. lọ búra fún mi. gẹ́gẹ́ bí chairman Èkó Lagos State àdọ̀dọ̀ ń béèrè àníyàn lọ. ìgbà tó stage kan ọ̀gá mi yarí ìkọ̀kan àti kọ̀kan ló dá wàhálà lẹ̀. kí ni nǹkan kan àti nǹkan kan o. mo lè mẹ́sàn ní orí. tí ọpọlọ bá dé bí irú. gọ́fúnà wa try. gọ́fúnà wa try. pé kí rẹ̀ pọ̀ yẹn kó lè dánmọ́rán. gọ́fúnà wa wá pè wá. àwọn kan béèrè kan tó ṣẹlẹ̀ lọ́wọ́ wa àròjọ fún gọ́fúnà wa. lẹ́yìn yẹn gọ́fúnà wa tó wá dá pírẹ́sẹ̀ntì wa pé Alhaji Bárúwá lọ́tọ̀ òun náà sọ tiẹ̀. gọ́fúnà wa ẹ̀ṣẹ̀ wa pé gbogbo wa síbẹ̀ níjọ yẹn lọ́hùn chief of staff wa wà ń bẹ̀ Wàsíù Àyìndé wà ń bẹ̀ kéwà tó kọ́. sáwọn náà tún ṣiṣẹ́ mọ́tò ni. ṣiṣẹ́ mọ́tò kún fún kílù lè dà nígbà yẹn because ọjọ́ mọ àwa pẹ̀lú Bárúwá ni nígbà náà tá à ń wá ipò kiri. ṣóye yìí sì because Bárúwá lèmi support gbà yẹn. níjọ náà lọ́hùn. ṣóye yìí sì èmi ò support ẹni tó jẹ́ state chairman àti tèmi èmi tẹ́sán gbà yẹn. ẹ ṣe ọ̀rọ̀ sáà ní sí. Bárúwá àtàgbẹ̀dẹ lọ́jọ́ ń fa bẹ́ẹ̀ ni but Bárúwá lèmi tẹ́lẹ̀ lọ. ẹ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Abẹ́òkúta. bẹ́ẹ̀ni ọmọ Àwórì ni mi máa mi l'Abẹ́òkúta. ṣé yìí sì èmi ni mo wá ṣiṣẹ́ gbogbo àwọn state tó kù yẹn because election la máa lọ because also no present yẹn sí South West ni ẹ ti understand this also no present 5 president àti national trustee sí South West bọ́yì sóònù mẹ́ta yẹn sí sóònù kọ̀ọ̀kan nìyẹn ṣe ti understand this bọ́yì kan tó kà wá ní South West ni present vice and trustee ṣọyẹ yìí sí Bárúwá lèmi fẹ́ bá lọ
ṣòye yìí sì èmi mo confuse Abẹ́òkúta nígbà yẹn èmi mo confuse Ọ̀yọ́ níjọ́ náà ṣòye níjọ́ yẹn lọ́hùn Ọlọ́run ṣàbá wa ṣe àrí election yẹn ṣe. kí ló dé. because ní táìmù yẹn tó bá fẹ́ ṣe election yẹn wọn fẹ́ kí ìtàjẹ̀ sílẹ̀ kó wá bù because wọn gbà fúnra wọn. níjọ́ náà lọ́hùn. ọkọ ti ní majority jẹyàn kọ lọ ṣe bàbá yàtọ̀ wá wòye pé instead tí wàhálà máa fi ṣẹlẹ̀ táwọn ìjọba máa sọ pé àwọn onímọ́tò ti bẹ̀rẹ̀ wàhálà ó ní nǹkan tó máa ṣe wọ́n dẹ̀ pé gbogbo àwa tí a ní right láti dìbò ṣe ọ̀pẹ gbogbo wa gbogbo adé lọ sí hall láti lọ ṣàrìmẹ́ ìbọn yìí fẹ́ dìbò wọn ní òní dìbò wọ́n pe Bàrúwà wọ́n pa Gbẹ̀dẹ ọjọ́ bá wọn sọ̀rọ̀ àwọn méjèèjì jẹ́dọ̀ agree pé wọ́n ròlù pépà ṣe kó tó di pé wọ́n ròlù pépà yẹn ẹsẹ understand sí àwa pẹ̀lú Bàrúwà àtijọ́ ṣe meeting ṣó ti yẹ yín sí pé ibi tó bá ti fọ̀rọ̀ sí la máa gbà ọ́ gbogbo adé ti gbà fọlọ́hún ìgbà tó náà fẹ́ ròlù pépà àwọn èèyàn kan gbìyàn ọmọ Ọlọ́run pè jura wọn lọ ṣó yẹ yín sí àwa ẹni mo nígbàgbọ́ níjọ́ yẹn because mo wà bẹ́ẹ̀ ṣó yẹ yín sí ìgbà tó fẹ́ mú pépà yẹn ṣó yẹ yín sí mo sẹ́mi lọ bí pé mo wà nù aram pé mo ń tà á fún ni the next tí mo kàn máa gbọ́ yìí pé Allahu Akbar ya Allah yẹ ọkọ kí ló ṣẹlẹ̀ máa lajú mo ti rí pé Bàrúwà ti mú number 1 òun ló mú present Àgbẹ̀dẹ ló mú vice. ẹ̀yin lè lọ rè ṣiṣẹ́ ara mi wá ìgbàsọ ara mi wọ̀ Ọlọ́run dẹ̀ gbàdúrà wa because mo ti wò wípé oríire ti kàn ó máa kan èmi náà. oríire kan rẹ mi èmi. ọ̀dẹ̀ mo lè rí wọn ṣe ṣó ti yẹ yín sí pé èmi làwọn máa lò ní station ma ṣó yẹ yín sí but nígbà yẹn náà tó bá sọ pé èmi làwọn máa lò ẹ ti understand sí ṣó yẹ yín sí kí ni mo fẹ́ ṣe ju pé kí n máa bẹ̀ wọ́n lọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ ọkọ̀ ewu struggle tajọ ṣe ọ̀hún ṣe bẹ́ẹ̀ ọ̀dẹ̀ lómi àjọjọ́ ń bẹ̀rẹ̀ àníyàn lọ ni wàhálà fi ṣẹlẹ̀ láàrin wa gómìnà wa pé wa ọba wa sọ̀rọ̀ lọ́tọ̀ bóun sọ̀rọ̀ lọ́tọ̀ gómìnà wa ṣẹ̀ṣẹ̀ wa pé gbogbo wa ṣó yẹ yín sí gómìnà wa dẹ̀ yanjú ọ̀rọ̀ yẹn gómìnà wa dẹ̀ mú ọwọ́ wa kó lé Bàrúwà lọ́wọ́ mo dẹ̀ dọ̀bálẹ̀ síwájú ẹ̀ the next week tó máa tẹ̀lé bó ṣe yìí fáìtì wa wá sàbújá nìyẹn pé tí gómìnà ló sọ yẹn o pé ṣé gómìnà ló bó ló ní constitution union àwọn ni constitution Nàìjíríà ló máa lọ face ìyọkọ̀ gbàkà ọkàn ìwọ gbé mi lọ́dọ̀ gómìnà ìyọkọ̀ gbàkà ọkàn mo ní yẹn sá yìí fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ní state kọ́tẹ́ǹdì máa ń lè lórí kò lè work ní state ìyọkọ̀ pé àwọn èèyàn báyìí ti ń ṣe wọ́n ti ń ṣe state chairman yìí kan báyìí ò ṣẹlẹ̀ ṣégbà tí lè máa fẹ́ jẹ́ kí ìkọ̀ yìí ṣẹlẹ̀ ọkọ̀ gbàkà ọkọ̀ yìí kó máa dàrú ọkọ̀ yìí kan tó dáa wàhálà wà lẹ́ nìyẹn tí gómìnà dẹ̀ sọ yìí fún un pé kò lè work àdẹ̀yànjú ẹ̀ ṣe yìí ló fi fight wa sàbújá the next kò máa rí o kò suspend mi. ẹ̀yin tẹ́ ẹ wọnú ẹ̀mí lọ́nú aráàmù. àti lo 2 years ò tí pé kó tó dìgbà yẹn sá àwọn NSC ti pè wá ṣé because baba yà sí deputy NSC gbà yẹn ṣóyè yìí sí wọ́n ti pè wá ṣe pé a lọ sí ọ́fíìsì àwọn NSC ó máa tó ẹ̀ márùn gbogbo àwa state officer mi bá ṣe pọ̀ tó ní mo ṣe máa ra tíkẹ́ẹ̀tì báyìí máa lọ sí NSC ní ẹwọ́ owó tá a máa fi ra tíkẹ́ẹ̀tì lọ go and come àti hòtẹ́ẹ̀lì tá a máa sùn Bàrúwà ò yọjú pé kọ́ lè bá wa tún sẹ́tù ẹ̀ bí ẹ̀ mélòó bí ẹ̀ márùn rẹ́kọ̀dù yẹn wà bẹ́ẹ̀ ní NSC wọn ò yọjú ṣé ìlàwọ́ fi sọ pé àwa mọ́ ìgbà yẹn ti wà ní pákà gáréjì o pé ká lè tún sẹ́tù ẹ̀ pé ká padà sí inú union ìgbà tó lọ́wọ́ máa ṣe oore ọwọ́ ẹ̀ àwa ń ṣe tiwa lọ àwọn union náà ń ṣe tiwọn lọ ṣóyè yìí sì ìgbà yẹn ti Ọ̀yọ́ náà tọ̀yọ́ ló kọ́kọ́ ṣẹlẹ̀ lẹ́yìn yẹn àwa ní second. tẹ́ ń jáde kó nu union. àjáde kó nu union àyẹ̀mbẹ̀rẹ̀ àníyàn wa lọ ṣóyè yìí sì ìgbà tó yá tọ̀ṣù start again ó di state mẹ́ta ẹ ti ọ̀nà nínú state mẹ́fà tàjẹ́ south west mẹ́ta ti kú ṣóyè yìí sì ó kù state mẹ́ta ó kù Èkìtì Oǹdó àti Ògùn ṣóyè yìí sì ìgbà tó yá Ògùn náà tún lọ ṣóyè yìí sì àpé mẹ́rin lórí the same thing ẹ̀hónú ṣóyè yìí sì tó ń ṣe ṣé èèyàn kọ́dẹ̀ ti wà ní president tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀yìn fún almost kọ́ bí 8 years gbáko ní baba Yasin lò gbogbo all state chairman tó wà bẹ́ẹ̀ baba Yasin manage wọn ní sábà sọ pé òun ṣe baba Yasin baba Yasin manage gbogbo ẹni tó wà bẹ́ẹ̀ fún 8 years ni ọ̀hún dẹ̀ báńdì union kankan tí baba Yasin fi ṣe tọ́kọ́ lórí oyè ìgbà táwa kú òun bẹ́ẹ̀ oníkálukú ṣe tiẹ̀ ó wá yẹ òun wá fẹ́ padà àṣìṣe tẹ́nu ẹ̀ ti pé
first tenure tí kò fẹ́ lọ fún second tenure ibo ló ti fẹ́ lọ gba mandate yẹn southwest tó ti fẹ́ lọ gba mandate yẹn ṣó ti yẹ yín sí state mẹ́rin òṣìṣẹ́ nínú state mẹ́fà okùn méjì. ṣó yẹ yín sí ibi tó ti fẹ́ lọ gba mandate yẹn ẹ ti understand ṣe nínú constitution wa tí state mẹ́rin ò bá pé ẹ lè fi ṣe election gbogbo àwọn tó yún ẹ náà ni wọ́n ti kó òun union yìí ẹ ti understand ibi tí wàhálà tó ti dé nìyẹn ṣé ìgbà tí wàhálà yẹn wá dé tó ń fà nínú ibi tó yìí ń fà yẹn lọ́wọ́ ni Ondo náà ti ṣe kíni. Ondo náà tó ya kó ń bẹ̀. ó di state márùn ó wá jẹ́ Èkìtì nìkan ló ń ṣiṣẹ́. nínú state mẹ́fà. now anybody tó bá fẹ́ jẹ president a gbọ́dọ̀ lọ sí Zone 2 ní Òṣogbo láti lọ ṣe election but Zone 2 tàbí fẹ́ lọ ṣe election yẹn state márùn ò ṣiṣẹ́ láti lọ síbẹ̀ lọ ṣe election ṣọyẹ yìí ṣe ìsọlẹ Èkìtì ìwọ wá gbéra ó wá lọ sí Èkìtì lóru ẹ lọ ṣe kangaroo election ní state ẹyẹ kan péré ṣọyẹ yìí ṣe ẹni tó dẹ̀ wá state yẹn ó sọ fún yín pé ìkọ́ báyìí ló ń bọ̀ wá ṣe náà ń bọ̀ wá bá wọn ṣe meeting ṣe the next tó máa débẹ̀ ó náà ti ṣe election ó wá lọ sí Sanfara ó lọ búra ń bẹ̀ Nasarawa ó lọ sí Nasarawa ó lọ búra ń bẹ̀ ṣọyẹ yìí ṣe nínú constitution wa dẹ̀ ní tí nǹkan bá ń dàrú board of trustee ó ní right láti dá sí board of trustee ti pè wá ó ti bá wa sọ̀rọ̀ kò bàbá àrò á sọ̀rọ̀ rárá àti bọ́gà bá àrò á sọ̀rọ̀ bí ẹ̀mẹ̀wà tí wọ́n dá board of trustee yẹn lóhùn ṣòye yín sí. àwọn wo ló wà ní board of trustee yẹn. that is àwọn tí ó bá ti jẹ́ ex president. tí wọ́n ti kú lórí àlefa ní wọ́n máa join a board so trustee. bàbá Yàsín wà nú àwọn tí ń pè wọ́n. yes tó ti pé both ọ̀tún ó sì pé gbogbo wa wọ́n tún sọ fún yín pé kíní yìí ń bàjẹ́ lọ àwọn people yìí tí kò nu national union ti ń de park gari tó dá wọn lóhùn so bàbá yẹn náà wàá make a decision yìí pé ok nǹkan tá a máa ṣe ni pé tóun bá sọ pé òun ò gbọ́ so yẹ yín sìn ẹ jẹ́ kó yọ kántíkà sí headquarter so yẹ yín sìn bọ́ ṣe yan kántíkà sí headquarter nìyẹn yìí pé kọ́ lè fèrè sọ fún gbogbo crisis. ìgbà tó tún yan kántíkà yẹn àwọn ò tí àti bọ̀ sí union àyíwá park garage wa àwọn ò sí nígbà náà àsìbí tó ti yan kántíkà o àwọn kẹ́tìkà àwọn àgbẹ̀dẹ ló jẹ́ ṣàmánù kántíkà yẹn nígbà yẹn pẹ̀lú àwọn ọmú àwọn haúsá náà sí gbogbo wọn ṣàfọ́ọ̀mù kántíkà yẹn síbẹ̀ ṣá wọ́n tún wá píẹ̀ pé ká lè yanjú òní rárá bó ṣe gbé àwọn kántíkà yẹn lọ sí kóòtù yẹn ìgbà tó gbé àwọn kántíkà lọ sí kóòtù ìgbà táwádé ti rí pé àwọn kántíkà yẹn ti ń ṣiṣẹ́ tó dùn mọ́ wa ẹ ti understand sí àlọ́ bá gómìnà wáyé pé ẹ jọ kò sí bá ṣe lè pẹ́ títí nírìn àjò. a padà afẹ́ padà. ilé wa ní national union ẹ jẹ́ ká padà ṣe gómìnà adé sọ pé òun wà láwùú wa wọ́n dẹ̀ announce àdé padà ṣòye yín ṣe sí national union. Èkó ló kọ́kọ́ padà. wọ́n ní ẹ̀gà tí MC tó sunná wọn ló pọ̀n yẹ káwọn tí wọ́n ya lọ kúrò nínú union lọ bọ́ sí park manager ní gbogbo àwọn state wọ́n lẹ́ẹ̀gà tẹ̀ ẹ̀sùn náà pọ̀n yẹ bó lè ṣe rí àgbà padà tí wọ́n tún sí. ẹ ṣe sá nígbà tí wàá wòye pé ókè o Bàrúwà yóò ní ọ̀rọ̀ gbọ́ náà àwọn kántíkàdé ti ń lo 3 months kan tán wọ́n ti ronú 3 months fún wọn ṣòye nínú constitution wa dẹ̀ ní 3 months lèèyàn gbọ́dọ̀ lò tó máa fi ṣẹlẹ̀ ṣọ ṣòye ìbọ̀ kó tó di pé a ṣe gbogbo ẹ̀ àwọn labour minister of labour ṣòye yín sí a máa kọ lẹ́tà lọ síbẹ̀ ṣe gbogbo ẹ̀ ọkọ̀ gbàkàwọ́ kan wọ́n ti ṣe gbogbo yẹn èmi náà wá jáde as a president yìí pé ok èmi náà máa sún sókè. mo fẹ́ dìbò yìí ẹni tó bá fẹ́ jáde tó bá fẹ́ bá mi contest kájọ jáde kájọ lọ ṣe election but báwo la yẹ fẹ́ ṣe election pẹ̀lú state méjì ṣóyè yín sí àwa take a move ṣóyè yín sí láti máa lọ plead fún àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn. torí president tẹ́yìn fẹ́ jẹ́ torí president tẹ́yìn fẹ́ jẹ́ pé ìkọ́ tó bá fẹ́ a máa ṣe ìyọ̀kọ̀ gbàkà òkọ̀kọ̀ bá wa dá union padà ṣóyè yín sí ó take wa going to 1 year o ẹ jọ understand sí lọ́rọ̀ kan ṣá wọ́n dá union padà ní Ogun State àdìmẹ́ta báwọn Ondo ó dá tiẹ̀ padà àdìmẹ́rin ìyọ̀kọ̀ bébè ṣe lọ ṣe election nìyẹn ṣe báwọn state chairman yẹn àwọn ló fi èmi jẹ́ president tèmi fi wọ headquarter tí mo fi ìmọ̀dà sí president of the national union. pẹ̀lú
ipa takuntakun tí MC ṣe tẹ́ ẹ fi di president àwọn onímọ́tò ní Nàìjíríà, àwọn àtúnṣe wo ìgbésẹ̀ wo lẹ tún gbé lẹ́yìn pé di president àti pé àwọn àṣeyọrí wo ló ti wáyé lẹ́nu ìgbà tẹ́ di president. ẹ ṣe sá gbogbo ibi tí ọ̀gá mi ti ṣe mistake because mistake lèmi máa pè mo ò ní sọ pé ó bàjẹ́ ṣòye yín sí irú Ọ̀ṣun state ń sìn àwọn náà ti padà ẹ ti dá wọn padà àti dá wọn padà sínú union pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run wọ́n ti padà sí union irú Ìbíní gbogbo wọn àwọn bí tó ti Edo state gbogbo àwọn bí tí wọ́n ti ṣe mistake gbogbo bẹ́ẹ̀ ni mo ti ṣe kí ni rectify àwọn mistake yẹn láti tún ṣe ń bẹ̀ so union wa dẹ̀ ni union wa ń ṣe union jàgídíjàgan àbí èèyàn kan máa sọ pé òun nágbára kó òun fẹ́ lọ ṣe ẹ̀kọ́ tí ó bá òfin national union mu bí tó ní tọ̀hún bàbá rẹ̀. bẹ́ẹ̀ ṣáà ń ṣe gbogbo ẹ̀ ń bolẹ̀ bọ́rọ̀ Ọ̀yọ́ state dé. ẹ ṣe sà ṣẹ́rí ìbọ̀yìn rẹ̀ ń sọ fatafata lórí rédíò. ṣẹ́rí nígbà yẹn ní ìgbà tó ń báǹdì Ọ̀yọ́ state báǹdì union gbà yẹn èmi wà ní state chairman national union lẹ́kọ̀ọ́ because mo ń sọ̀rọ̀ 2019 to 2020 ṣọyẹ yín sí mo wà nú ẹni tí ó ń front owó ta fi lọ sí kéèsì gbà yẹn. ẹ̀yin lẹ sponsor. mo wà yes ta fi lọ sí kéèsì gbà yẹn ṣòtìyẹ yín sí now àtúwà nú àwọn tí ó jáde gbà yẹn tá à ń bẹ gọ́vnà Ṣèyí Mákindé àlọ́ṣe ní Òṣogbo ní sontu wa ṣòye yín sí ẹni tó di general secretary mi ń ṣe Káyọ̀dé Agbéyangi ṣòye àwọn lọ́tún lọ́nu TVC nígbà yẹn tá à ń bẹ Ṣèyí Mákindé gbà yẹn gọ́vnà ìpè kan jọ̀ nítorí Ọlọ́run ọkọ̀ gbàkà àti wà lórí ẹ̀ ṣòye yín sí but ìgbà tó dẹ̀ sọ pé àwọn ti win ní Cape Court ń sìn ṣòye Cape Court tẹ̀ win yẹ ọkọ̀ ta ló win yẹn fún union ló win yẹn fún. torí union náà ló pè ìjọba lẹ́jọ́. ó pè ìjọba lẹ́jọ́ ṣòye yìí sì kò ń ṣe pátì mi ló pe ìjọba lẹ́jọ́ union yìí náà ló pe ìjọba lẹ́jọ́ now àdẹ̀ ní fi agídí láti sọ yìí pé a fẹ́ lọ wọnú park because tá a bá sọ pé a fẹ́ fi agídí lọ wọnú park ṣòye yìí sì gọ́vnọ̀ ló ní security state yẹn lọ́wọ́. àṣẹ ìbòfin bí wọ́n ti ń pẹ́ kàwé tó. ṣẹ́rí làwọn amòfin tí wọ́n. ṣẹ́rí all park in any state all park in any state ó belong to local government. ní gbogbo gáràjì. ṣòye yìí ṣe gbogbo local government yẹn dẹ̀ ni wọ́n wà ní under governor. bẹ́ẹ̀ni. ṣòye yìí ṣe governor láláṣẹ wọn. ṣòye yìí ṣe ti wà ní pé ókè o kí governor jọ nítorí Ọlọ́run kó jẹ́ kí union wa padà sí bó ṣe wà. ìkọ́ tí gọ́ọ̀mẹ̀ntì yẹn bá fẹ́ níbẹ̀ la máa ṣe. àbí irú báwo. governor lè ní interest nínú àwọn tí ó jẹ́ union wa. tọ́mọ̀ kó lè lóyà fún un. tọ́mọ̀ pé ó lè lóyà yìí pé ìkọ́ tó bá ń sọ kò ní kọ̀ sí wàhálà nílùú yẹn. tí ò ní dá wàhálà lẹ̀. tí ò ní máa treat àwọn èrò masses tó ń wọ mọ́tò. tí ò ní jẹ́ kí olè kó wọnú park. tí ò ní jẹ́ káwọn káṣán dìé kó wọnú park. ẹ ṣe understand sí tó lè ṣe alámòjútó àwọn tó ń wa ọkọ̀ ní state yẹn. tó lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba. ṣòye yìí tó lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn CP náà yẹ ọkọ̀ gbàkà ọkọ̀ tó lè òfin wọnú ìlú táwọn ọmọ jàǹdùkú òfin wọnú ìlú. tàlẹ́ àròkò lè ṣe gbogbo ntẹ́ tó ní quality gbogbo ntẹ́ ká dálẹ̀. tọ́mì ló lè ṣe. ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. nípínlẹ̀ Ọ̀yọ́ yìí tọ́mì ló lè ṣe. àwọn Èjìogbè ńkọ́. ṣẹ́rí Èjìogbè Adàfúnyísà is member of national union. member ni but ní ìsìn kò ń ṣe member of national union mọ́. Adàfúnyí tó bá sọ pé wọ́n member of national union ò ní gbàdúrà yìí pé kò bàbí tó ti ń jẹun yẹn kò bàjẹ́. ṣètò understand this because ẹni tó bá jẹ́ president national union ibẹ̀ ló yẹ kó lóyà sí. àwọn òsínú kákọ́sì tí. sínú kákọ́sì tó tẹ̀lé àwa òun nìkan dẹ̀ ní èmi ò mẹ́ni bọ̀dì ìsọ̀lẹ̀ òun nìkan èèyàn ẹyọkọ péré ní state kan. báàrin yín dáa tẹ́lẹ̀ kí ló wáá fa gbọ́nmi sí omi òtó. òun sọ pé bí tóun fẹ́ lọ ní ẹgbàá tá a sọ pé ìkọ́ téèyàn kan ṣe ò dáa tí wọ́n ti torí ṣẹ́fúrúsì ó lè ojú kòkòrò tiẹ̀ ṣóyè yìí sì tó kò lè di state chairman kò lè di state chairman lọ́yọ̀ọ́ tí gbogbo state mi dẹ̀ tí union kò bẹ̀ káàkiri tí èmi àti òjò lè bẹ́ni tí ó jẹ́ èèyàn wa sọ̀rọ̀ yìí pé nǹkan báyìí ń bàjẹ́ káàkiri o báwo la ṣe fẹ́ ṣe tó yẹ pé Ọ̀yọ́ nìkan ni wọ́n sọ pé o fẹ́ jẹ state chairman o fẹ́ jẹ state chairman
tí yín náà dẹ̀ ń bàjẹ́ lóṣogbo ó ń bàjẹ́ ní Oǹdó ó ń bàjẹ́ ní Ògùn ó ń bàjẹ́ ní Èkó bẹ́ẹ̀ mi ṣe yẹra fún wọn nìyẹn. tá a bá ní àfojúsùn òkòwò táwọn èèyàn ń sọ ń pa nígboro allegedly ní èmi kọ́ wọn ní MC kì í fọ́kùnrin lówó ṣùgbọ́n tó o bá fẹ́ gbowó lọ́wọ́ MC ságbóbè tó bá fine gbé obìnrin lọ́wọ́ ní gbogbo àwọn obìnrin oní tíátà yẹn wọ́n ní gbádùn yín pọ̀ pé ẹ máa ṣe dáadáa pẹ̀lú wọn. àwọn tó sọ náà wọ́n rí sọ àwọn tó dẹ̀ tó sọ dàkejì náà wọ́n rí sọ ṣe rí mídíà èmi ò jọ́ọ̀jì yàn lórí mídíà mídíà ò dẹ̀ lè ṣéèkì mi lọ́sà mídíà ò lè ṣéèkì mi o because ìmọ̀ fókọ̀sì sí ẹ̀kọ́ tí mò ń ṣe lọ ni. àmọ́ rẹ̀ ọmọ fún lẹ́kṣọ̀ látẹ́lẹ̀ gbogbo ọmọ aráàlú ìbò. mídíà kò lè mímí kò lè ṣéèkì mi. ṣòye yìí sí because tí mídíà bá ń ṣéèkì èèyàn sà kò yẹ kí n jókòó sí mo ṣe jókòó lé ní. ṣòtì yẹn sì ṣe rí tọ́ba sọ pé obìnrin ni mò ń ṣe fún ẹ ti understand èèyàn tó rí èèyàn bí pé ní ìsìn ẹ jẹ̀jẹ̀ fọmọ kékeré kan sí mo jẹ́ family yín ṣòye yìí sí ìyàwó yín wá kí mi èmi àti ẹjọ́ wá ń rìn lọ mo fẹ́ ṣe wọnú mọ́tò kí ló máa ní mò ń ṣe wọ́n máa ní pé mò ń fẹ́ ni ṣé máa wá bọ́ síta pé eléyìí mo fẹ́ eléyìí mo fẹ́ eléyìí mo fẹ́ eléyìí mo fẹ́ ṣòye yìí sí the more táwọn ìyàwó lé mi tó mọ irú èèyàn táwọn fẹ́ kéèyàn kọ́ jáde síta sí pé ok obìnrin tí MC ń fẹ́ látọjọ́ ayé ẹ̀ ò ti kó onú ilé ẹ̀ rí obìnrin ò kó onú ilé mi rí. MC làwọ́ sóbìnrin pọ̀. ìyàwó mi tí mo fẹ́ látọjọ́ ilé ayé mi àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà lọ yóò wà nù ilé mi. ṣùgbọ́n ká mọ̀ pàrọ̀ torí ìyá yín ìfẹ́ tẹ ní sí àyín ọjọ́ ẹ̀ láìkè obìnrin pọ̀. yes sir ẹni tó bá sọ pé kò sí tóbi ó ti kún ọtí sí. ó ti kún ọtí sí. níbo lẹ bọ́rọ̀ àwọn onítíátà dé níbi à ń ṣègbò níbo lẹ bá dé. yes sir ṣe rọrọ àwọn onítíátà tí. àwọn kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tí wọ́n fẹ̀ wọnú ẹ̀yin náà tiẹ̀ máa wò ẹ máa ráàyè wò. yes sir mi ò fúnyàn lé sí ni because kó máa ró kìlọ̀ kan tiwọn. ẹ wà fèsì báyìí. yes sir kó máa ró kìlọ̀ kan tiwọn àtọkàn ti tèmi. ṣòye yín sí èmi mọ̀ yìí pé àjọṣe kàmpé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni. ṣòye yín sí ó ṣe kò ṣe èyí tí kò jẹ ata nínú ẹ̀ kó jáde síta yìí pé òun ò jata. wọ́n lówó tí wọ́n gbé fẹ́ MC pé ké sowó kékeré o pé MC lọ gba gbogbo owó tí wọ́n gbé ránṣẹ́ sàn látàbújá lẹ́mc bá kó àpò. yes sir kò sẹ́ni bọ̀dì tó fún mi ní owó. ojú ìtàkùn àgbáyé lẹ́mọ̀ wáyé. yes sir kò sí èèyàn tó fún mi ní owó. ẹ ń sọ fún kámẹ́rà pé I use my money. ẹ gbowó látàbújá. I use my money tí mo fi ṣe campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni because lẹ́yìn Ọlọ́run lẹ́yìn màmá tó bí mi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan ló kún láì fún mi. kí ló wá ka yín lára tó bẹ́ẹ̀. ṣòye ẹni tí mo ti tẹ̀lé láti 99 tí mo ga tán tí mo yí sẹ̀ tọ́dẹ̀ méèkì mi táwọn ọmọ mi rọwọ́ mú lọ sẹ́nu tẹ́mi náà mú ọwọ́ mú lọ sẹ́nu tí mò ń jẹ́ mi sí ilé ayé ṣéyàn kan ò rí mi ta ni ṣéyàn kan ṣe mí lóore ni. ṣòye yín sì tó bá kú tiẹ̀ náà. àti táṣíwájú bá sọ yín pé òun ò ṣe politics mọ́ lèmi Musiliu ni màá kó lẹ́yìn ẹ̀. yes níjọ́ tẹ̀ ṣe kínní àwọn onítíátà wọ́n tó bíi mélòó. yes sir nínú hòtẹ́ẹ̀lì tí mo gbà fún wọn is 140. 140 rooms. ni mo gbà mo dẹ̀ ń san 45,000 every day 45,000 kan. kí ni ẹ wà ń jẹ. mo ń fún wọn lówó títí tó fi ṣe tán ọ̀n lò rárá bí i à ń lò tó bóyá bíi oṣù mẹ́ta àbí mẹ́rin. ṣéyàn tó lo ijọ́ kìíní ijọ́ kejì ijọ́ kẹta ijọ́ kẹrin ijọ́ karùn-ún ijọ́ kẹfà ijọ́ keje ijọ́ kẹjọ ijọ́ kẹsàn-án ijọ́ kẹwà tí ó rí owó kò ní sákùn bẹ́ẹ̀. yóò sá o. ó máa sákùn bẹ́ẹ̀. ẹni ẹ tún dájọ́ àbí nǹkan gbà. yes sir ó máa sá ọ tún ṣe bá tè fún mi tí mo mọ̀ mo dé láti US làwọn èèyàn kan wá sọ pé kí wá lọ yọjú sí wọn pé mo ti ìgbà tí máa débẹ̀ báyìí mo kàn báyìí pé ọ ṣe surprise by the fún mi ọ tún kó màláìka fún mi. níbẹ̀ náà. níbẹ̀ I use my money owó mi mo fi ṣe campaign. ntọ́ ọ̀tọ̀ ní ntọ́ àwọn àgbọ̀. àdẹ̀tún yìí máa ṣe because àtúntì ń bọ̀. ntẹ́ gbọ́n o discourage. discourage mo ní ìkan tó bá jẹ́ ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yes àìní máa fọwọ́ lẹ́rán báyìí máa wẹ́ anybody níran but tó bá ti tó time láti bẹ̀rẹ̀ campaign Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti dùn mí létí o. ẹ gbọ́n kankan mọ́. mo gbọ́ kankan o. mo gbọ́ kankan o báyìí máa wọlé ní 2027 òun ló jẹ́ mi lógún mo ṣe wà yìí kò sí nǹkan tó kéde pẹ̀lú mídíà yẹ́sà ẹ wo mídíà mo ṣe wà yìí sí ṣọyẹ yìí téèyàn bá bú mi sí kì í ṣe láìfù báyìí pé mo fẹ́ ṣe give away àwọn tó bú mi lọ́dún màmá send account number yẹ́sà kí ni ó fẹ́ mímì. kí wọ́n bú yàn ní ìsìn. yẹ́sà wọ́n wá di ìṣẹ́jú méjì lẹ́yìn rẹ̀ pé mo fẹ́ ṣe. bẹ́ẹ̀ mo fẹ́ ṣe give away mo lọ sí live àwọn tó bú mi ló tún màmá yẹn mi lórí ẹ̀ lọ màmá send account number
why are you bothering yourself. MC ọ̀lọ́ sùkú ṣùgbọ́n gbogbo ọmọ rẹ̀ ìlú èbó ló tì wọ́n sí. alhamdulilayi. ibi agbára yín dé ń pa gáràjì ẹ lè mú kọ̀ọ̀kan nù wọn kẹ́ sọ̀kan gáràjì bí kẹ́ sọ̀kan gáràjì bí kẹ́ sọ̀kan gáràjì. jẹ́sà ẹ̀jẹ̀ sọ ọkọ fún yín àwọn èèyàn máa ń sọ pé iṣẹ́ táwọn ń ṣe àwọn lè fi ọmọ níṣẹ́ mọ́tò lè fi lé ọmọ lọ́wọ́ it's a lie. iṣẹ́ mọ́tò ṣe lọ́wọ́. jẹ́ it's a lie tí ọmọ mi bá sọ pé òun kó mọ́tò dé ní èní transporter tó dá lè ṣẹ́ sílẹ̀ tó kó gbẹ̀ sí park yọkọ jẹ́sà kí ló ń ṣe yẹn. iṣẹ́ mọ́tò. bíkọ́ mo ọ̀dà sáà báwọn èèyàn ṣe máa ń ronú ẹ̀dẹ̀ máa ní àwọ̀ kàwé èmi dẹ́dùn pé mo kàwé but tó tí mo yìí ń sọ yìí ẹ̀yin kọ́ lẹ gbé mi débẹ̀ tí mo fi ń sọ. ọmọ èyí tí ń gba first class wọn ní ojúlówó sọyè ilé àmọ̀tò lórí kó fún lọ́wọ́. bàbá gbogbo wọn ni gbogbo àwọn mẹ́sẹ̀sán ni. ó ti ṣe sọyè sí wọn la. gbogbo àwọn mẹ́sẹ̀sán ni ọgbọ́n wà lórí wọn orí wà lórí ẹ̀rí kọ̀ọ̀kan tí mo sọ ọjọ́ kan tí ọkọ̀ sọ pé MC ò kàwé MC mo ní àlàkùnrin ẹ̀ ṣe mo dúpẹ́ pọ̀ tí wọ́n tó bá ní ò kàwé. ṣòye ń sìn ọmọ tiẹ̀ náà jáde kó wọn àtàwọn ọmọ mi jọ máa. kí wọ́n jọ fèsì. yes ẹ̀fẹ̀ mi ti bá tèmi débi gbì. ìpínlẹ̀ Ọ̀yọ́ ìkáfọkànbalẹ̀ pé. yẹ́sà ìgò kan ò lè jábọ́ sílẹ̀. ìgò kan ò lè jábọ́ sílẹ̀ ẹni tó bá mọ̀ yìí pé òun fẹ́ jẹun national union tó bá ti búra fún ẹni tó wà ń bẹ̀ àti alága a máa bá sọ̀rọ̀ kó sẹ́rí union kò sí bá rẹ̀ dànù sí wọn wò ló union ọjà ni. anybody ló lè ná. ọjà ni anybody ló lè ná. ṣé n tẹ́ fáwọn èèyàn lọ́kàn balẹ̀ ni pé tẹ́ bá ti búra tán ní ìsìn gbogbo ọ̀tọ́ wà ń ta wọ́n láǹfààní àti wọlé. wọ́n máa fà wọ́n mọ́ra ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ jẹun wà lọ lóyà sí ẹni tó fi ṣe station man bẹ̀ kí wọn náà lè ṣe kí ni kó mú ọwọ́ lọ sẹ́nu. ẹ wo kíní PMS ìgbà tí mo rí àwọn tí ó wà ń bẹ̀ mo wòye pé wow mo gbéde fún gómìnà yẹn. ẹ sá wò. because àwọn ọkọ wà ń bẹ̀ tó yẹ pé ó yẹ kó sí bẹ̀ tí gómìnà yẹn bá ro ìwà wọn. ǹjẹ́ máa dákọ̀ kó ìwà wọn tí wọ́n ṣe. tí gómìnà bá wòye pé ìwà kò yẹ kó sí bẹ̀ gómìnà ẹ̀ ń bẹ́sì gbogbo anybody wọn pọ̀ èjì obìnrin náà wà bẹ́ẹ̀ ó yọra ẹ̀ ni. kí ló dé. ojú kòkòrò yes àìní tẹ́lọ́rùn ṣe rí èèyàn kan ló máa jókòó sórí àga cabinet àwọn tó fẹ́ bá ṣèjọba yẹn máa pọ̀ but èèyàn kan péré ló máa jókòó sórí síìtì yẹn. síìtì yẹn ò lè gbàyàn méjì. ò lè gbèyàn méjì but ìwọ tó bá ti wá lójú kòkòrò yẹn pé síìtì yẹn wọ̀n ẹ̀ wàá jẹ́ kẹ́ni tó wà ń bẹ̀ wàá jẹ́ kójú kòkòrò yẹn wàá ka mọ́nú wàá jẹ́ kẹ́ni tó wà ń bẹ̀ ṣetán. níjó mọ́ ní gbàgbé tí MC ò lè gbàgbé láyé ẹ kọ́kọ́ sọ èyí tó negative èyí tó burú tẹ́ ẹ lè gbàgbé. ìjọ tí mo lè gbàgbé tó máa ń ríngì ní orí mi níjọ́ tí mi àti màmá mi jọ sọ̀rọ̀ ní alẹ́ báyìí tó sọ history ilé ayé àti Òṣòdì fún mi ṣòye yìí sínú àwẹ̀ pé 6 níjọ́ yẹn ó bọ́ síjọ́ Wednesday lálẹ́ àṣínú tán ni àpẹ̀lú wọn gbogbo wa ìwọ ọmọ yìí inú ilé tuntun yẹn lọ́yẹ̀ṣẹ̀ wa gbogbo wa jọ èmi bẹ̀lẹ̀ mi náà wà pé kì í fara mọ́ wọn ṣòye àdéjọ́ sọ̀rọ̀ àṣẹ gbogbo ẹ̀ ó wá di ìjọ́ kejì ìmọ̀ lọ ṣe mítì pẹ̀lú àwọn gọ́ọ̀mẹ̀ntì lọ́dọ̀ commissioner for transport ẹ ti understand sí now inú ilé wọn mo fi kámẹ́rà sínú inú ilé wọn pé torí tí bá travel lọ sí abroad láti máa monitor mama ẹ ti understand sí now èmi àti wọn jọ ṣe gbogbo ẹ àjọ sọ̀rọ̀ ṣe gbogbo ẹ èmi dẹ́gun òkè lọ ìgbà tó dẹ̀ di sáré ṣòye yìí sí mo yọjú wò wọn mo yan nọ́fìlà tó máa yan mo jẹun àwọn náà jẹun nínú yàrá wọn ṣòye because èrò pọ̀ nulẹ̀ yẹn gbà yẹn tí anybody ń jẹun ṣe gbogbo ẹ̀ mo dẹ̀ gun òkè lọ mo dẹ̀ ní meeting ní 8 ṣé mo wá fẹ́ sùn ṣòye mo wá ń wo kámẹ́rà màá mi wẹ̀ ṣòye yìí sì wọ́n rí ìkànnà fúnra ara wọn wọ́n gbé rédíò tí mo rà wá fún wọn láti Amẹ́ríkà because màá mi láìkọ̀ máa gbọ́ news gan wọ́n gbọ́ news wọ́n dẹ̀ bọ̀ sórí bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ daṣọ wáyé ti bùrà báyìí ṣòye yìí sì èmi dẹ̀ rí pọ́n ti sùn fúnra ara wọn èmi kọ́ wọṣọ ìgbà tẹ́mi ti rí pọ́n ti sùn mò ń wò wọ́n nu kámẹ́rà ni o ṣe ti sẹ́ ilé inú iye rédíò kan náà lájọ wa ó kọ́ yà ní nǹkan bíi 7:30 mo kọ̀ rí ìyàwó ẹ̀gbọ́n mi kan tó kàn sáré káàkiri mo wá bọ́ sísàlẹ̀ yìí pé tó bá fẹ́ ṣe exercise bọ́ síta kó lọ ṣe ó ní exercise kan màmá ni kí ló ṣe màmá because ìyẹn wà pẹ̀lú màmí ìyẹn ló máa ń bí sí màmí jù lé ayé ṣòye yìí sí ló wá ní ìwọ̀n ọkọ tó ń sọ iye ọkọ gbàkàwó kan pé ìkọ́ tí yẹn fi wọlé ni pé ó náà ń fẹ́ sọ fún màmá yìí pé ṣé kò ń tan AC. ok ṣòye yìí sí ló wá jí màmá nìyẹn fi mọ̀ yìí pé nǹkan ṣẹlẹ̀ mi wá sọ yìí pé kí ló ń sọ yìí mo wá lọ sínú yàrá wọn mo wá wò pé màmá sùn níjọ fèmílẹ̀ ẹ̀mí kọ́ bọ̀ sọ ó kọ́ sọ pé màmá ò so àṣehùn ti
pé àwọn èèyàn mo kàn ní tí gbogbo èèyàn kàn dé ni wọ́n lè gbé màmá nìyẹn màmí dẹ̀ ti sọ̀rọ̀ ọkọ fún mi ó wà lọ́wọ́ mi láìfù ni mo ṣe fún wọn oníjọ́ tóun bá máa kú òun ò ní dọmọ kọ̀ọ̀kan láàmú oníjọ́ tóun bá máa kú ọ̀ọ́ni máa sọ wẹ́ pé MC tètè máa bọ̀ màmá ń yàgbẹ́ wá gbọmọ ọ̀dọ̀ fún ọkọ̀ gbàkàwọ́ kan wọ́n ní number 1 ọ̀ọ́ni gbé àwọn dé hospital àwọn ò ní dọ́ hospital. wọn náà wọn ò ní dọ́ hospital ìgbà tó wá pa àwọn èèyàn dé táwọn nọ́ọ̀sì yẹn gbogbo wọn wá dé àtàwọn dọ́tọ̀ yìí pé wọ́n fẹ́ gbé wọn sínú mọ́tò ọkọ̀ mo ní kí ló ṣe wọ́n tán gbé wọn sínú mọ́tò ibẹ̀ mo ti wòye pé yes màmá ti kú tòótọ́ ṣòye ọkọ̀ gbé wọn lọ báyìí wọ́n dẹ̀ tún gbé wọn padà báyìí mo á sọ fún àwọn nọ́ọ̀sì yẹn pé ṣẹ́ wa ó kéṣà because kọ́tọ́ sọ yẹn ó rìn gidi létí mi bẹ́ẹ̀ mo ti wáyé ìṣẹ̀wà lọ wò wọn mo rí pé màmá ti ẹkún wa bẹ̀rẹ̀. wọ́n dẹ̀ sọ fún mi pé tí wọ́n bá si àwọn pé tọ́lọ́wọ́n bá bòmí láṣìírí pé kí n kọ́ sẹ́tìrámọ̀sì fáwọn pé bọ̀tọ̀ wọn gbọ́dọ̀ ṣòkú àwọn mo ní fídíò ẹ̀ lọ́wọ́ o kò ṣe pé bóyá ọkọ̀ ọ̀pọ̀ tèmi nìkan ní ọ̀n bá sọ èmi mò ń ṣe fídíò wọn o ẹ ti understand it sí ṣòye yìí sí ìgbà táwọn èèyàn sọ wípé àwọn máa ṣe patí ọmọ amáṣọ mo ṣe ń wọ anybody lélẹ̀ mo sọ kankan màá kọ́ sọ wọn pé déètì báyìí ìgbà tọ́lọ́wọ́n máa bòmí láṣìírí ilé mi ni mo sí wọn sínú ilé wọn yẹn ilé mi mo lọ sí wọn sí ìgbà tó lọ́n tún máa bòmí láṣìírí tí màmí máa wòye pé MC má sọ òun lẹ́nu ṣòye yìí sí ẹ mọ̀ ilé yẹn mi ti wòye pé àwọn ìyàwó mi máa kó ń bẹ ìmọ̀ àwọn àbíkọ́ lọ gbà fún wọn ìmọ̀ àwọ ilé yẹn fi kọ́ sẹ́tìrámọ̀sì fún wọn ìgbà tó lọ́n máa bá mi ṣe sá ilẹ̀ kan tó wà ní ẹgbẹ́ tó ṣe breaking 1 plot and a half gbẹ bẹ́ẹ̀ nìyẹn ṣe tó pé mi yẹn pé òun fẹ́ ta nìyẹn wọ́n rọra yọ ọ̀dọ́ wọn mo fi kọ́ sẹ́tìrámọ̀sì fún wọn nìyẹn ìgbà tó pé wọ́n yẹ mo ṣe sẹ́tìrámọ̀sì yẹn mo fi ṣokùn wọn lóyè alhaji muyi di belo kọlọ́n bá mi fọ̀rùn kẹ́ bisimilayi kúlọ̀ aláwọ̀ kan àti màmá mi bisimilayi ramani rọ̀ yé kúlọ̀ aláwọ̀ samadi alámúyá alidi wàlámúyá kúlọ̀ òkú àdé àwọn ọlọ́wọ́ bá wa ṣí. níjó nínú MC dòjò láyé tẹ́lẹ̀ gbàgbé pé ìjọba inú mi dòjò. àdá fún mi sá ìjọ tí inú mi dùn ní ayé mi nígbà tí mo rí àwọn ọmọ mi lójú ẹ̀mí mi tó ń ṣe ń rè. èmi ọmọ tó náà lọ́mọ mi gba first class. yẹ́sà àbúdẹ̀ máa ń sọ ọkọ̀ fún àwọn èèyàn either is good or bad oníkálukú máa kẹsàn. ẹ̀san wa rẹ̀. yes tẹ bá sọ pé MC ṣe kọ báyìí ẹ fi mi àtọ́lọ́hún mi lẹ̀ tó bá yẹ ọlọ́run á ṣe ìdájọ́ fún mi pé mò ń ṣe tí bá dẹ̀ ṣe dáadáa náà ẹ fi mi àtọ́lọ́hún mi lẹ̀ tó bá yẹ ọlọ́run á ṣe ìdájọ́ dáadáa mi fún mi. adúpẹ́ pẹ́ òkun kéèyàn tó dọlọ́rọ̀ ojú rí tó o wọ́n máa rí ẹ̀gbọ́n yín kàtà ẹjọ́ máa káàkiri ńgbà kan brọ́dà yín ọláàyà ẹ̀jọ́ wálé ni. ṣé ìgbé ọláyà àjọ ó lè wà bí iṣẹ́ wọ́n máa wà bí iṣẹ́ tó ń ṣe àìsọ̀rọ̀ lánàá àbíjẹta. ọlọ́run ó dúró tiwa MC Olúọmọ láti bá sọ̀rọ̀ láti bí wákàtí kan akí gbogbo ẹ̀yin sàábé wọn tí ẹ wà pẹ̀lú wọn lẹ́kàn bisimilahi àtàwọn èèyàn tí wọ́n wà pẹ̀lú yín àti general secretary bàbá àwọn ọlọ́nkọ̀wé ìwé l'Abuja lọ lẹ́bí ṣe mọ̀wé àwọn máa bá mi ṣèwé yẹn dáadáa. irọ́ o ẹ bá ti rí gòjú wọn náà ẹ ti mọ̀ pé àwọn eléyìí ti jẹ́ ń bẹ́ látàbújá ẹ mọ̀ lọ rí ẹ mọ̀ bọ̀ rí àdúpẹ́ púpọ̀.